borúkọ àbúrò mi lọ́dọ̀ mi ló ń gbé. Báwo ló ṣe di wípé ẹ ò rí mọ́ nínú ilé? Àdúgbò bo lẹ̀ ń gbé? Ọba tó kò Tommy Street number 6 là ń gbé àti last week Thursday láti wà àtàrí. Níbo ló sọ fún yín pé òun ń lọ? Èmi ò sí nígbà tó jáde bọ̀ ó kàn jáde ó lóun jáde. So ìjọ Peter tíṣà ti ṣe àwọn ará ilé ló sọ pé ó jáde ní àárọ̀ ní nǹkan bíi 10-11. So ibi táwọn ṣáà ti ṣe investigation àti lọ sáré gbé police station àti bus káàkiri. So ibẹ̀ ni ọ̀rẹ́ tọ́jọ́ gba ṣọ́ọ̀bù sí tó sára Monday ọ̀sẹ̀ náà ló ní ẹ kó bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù yẹn. Tọ́jọ́ gba ṣọ́ọ̀bù ló wá sọ pé jọ Wednesday tó wà lọ́dọ̀ òun pé obìnrin kan pè ó lóun ò morúkọ ó ní morúkọ ẹ bẹ̀rẹ̀ láti bí bóyá Bímbọ́ bóyá Bọ́lájí òun ò mọ̀ ó ní bọ̀ bí ẹnì yẹn ṣe pè pé ó sọ pé kí ló dé tẹ́nì ṣe pé òun pòun ọmọ bí ẹnì yẹn ṣe ìdí tó fi pò òun pé àyè ẹ̀ já ó wá sọ pé tó bàtáyẹ̀ bá ti já pé kó o má lọ sí ibẹ̀ o àti pé ṣo mọ́lẹ́mẹ́ ó bèè lọ́wọ́ ẹnì yẹn sọ pé òun ò mọ́lẹ́mẹ́ so ẹni yẹn lòun ò mọ́lẹ́mẹ́ from there ó ṣàdé kó gbọ́ ọ̀kadà yẹn lòun ò lówó ọ̀kadà lọ́wọ́ pé ṣáwọn ò lè ríra ní Thursday tó jọjọ́ kejì Wednesday yẹn ẹni yẹn sọ fún pé ọ̀rẹ́ tó pé yẹn sọ pé màá travel ní Thursday pé Wednesday yẹn ní kí ó wá so ọ̀rẹ́ tìbí tó wá jókòó pẹ̀lú wa sọ bóyá sọ fún wa ò pé òun ní tọkàn bá ti fún ìgbé kó má lọ ó ní bóyá wá lọ bóyá kò lọ bọ̀ bí nǹkan yẹn bóyá ń ṣàlàyé ẹ̀kú wa ó ní ọ̀rẹ́ ìlú kan tó ní ó ti ta Indomie tẹ́lẹ̀ wípé ẹni tó dé tiẹ̀ ìyàwó ọ̀rẹ́ nìyẹn ló pe òun tóun fi wò pé òun àtẹni ẹ̀dẹ̀ níjà pé ìyàwó ọ̀rẹ́ yẹn ló pòun pé torí ẹ̀ làwọn ò ṣe dá kó bá jẹ́ kó fẹ́ bá wọn parí ìjà yẹn bọ́rọ̀ yẹn ṣe jẹ́ àtìgbà yẹn náà láti kó sí tá a fi wà lórí ẹ̀ títí dì sí i. Báwo ni ìròyìn ṣe wá tó yín lọ́wọ́ ní àárọ̀ ìfẹ́ fi mọ̀ pé ìfẹ́ àbúrò yín ni wọ́n pa? Dádì mi tàjọ wà ní church wọ́n máa ń ṣe ọ̀kadà wọn lẹ́gbẹ̀ẹ́ ibi tó ti ta Indomie ẹgbẹ́ mọ́tò rẹ̀ mẹkáníìkì mọ́tò àtọlọ́kadà ni so ẹni ẹ̀ bí máa ń bá wọn ṣe ọ̀kadà wọn so àwọn wá lọ bẹ́ẹ̀ ni ẹ pé ọ lọ ṣọ̀kadà bẹ́ẹ̀ pa àwọn wá àbúrò àwọn táwọn máa ń wá síbi báyìí wá wò tó bá lọ ṣọ̀kadà bẹ́ẹ̀ wọ́n máa ń rí all the time wọ́n dẹ̀ the same church náà làjọ lọ so àwọn lọ́wọ́ aṣọ fẹ́ni ẹ pé wọ́n jọ pé àwọn wá ìfẹ́ kọ̀ọ̀kan báyẹn from there wọ́n kọ́ pè mí láàrin mi kọ́ ṣèṣò mi lọ church bọ́ ilé mo ti ṣèṣò lórí tiẹ̀ mo yẹ fẹ́fẹ́ gbẹ̀rí rẹ̀ tí mò ń sùn omi ò tí wọ̀ mí lára ni wọ́n fi pè mí páwọn bọ̀ wá sílé mi yẹn pa abáṣà yẹn páwọn bọ̀ wá sílé mi ní àárọ̀ yìí mo bá ní kò sí wàhálà ìgbà tó dé lọ́níà wọ́n náà ti bá wa gẹ́ẹ̀tì ibi tífẹ̀ wà ní lẹ́ẹ̀mẹ̀ kọ̀ọ̀kan pé wọ́n dẹ̀ ti mú lọ sí police station kéńtà pé kí a máa bù mo ìwọlé nìyẹn torí ìrò ni mo wé jáde pẹ̀lú ẹ̀wù lásán mo ìwọlé nìyẹn mo wá sáré lọ́wọ́ skẹ́ẹ̀tì bí mo lè tẹ̀lé wọn nìyẹn àwọn ènìyàn náà ni wọ́n lìdí wá dé ibi báyìí pẹ̀lú máyẹn náà àwọn náà wà níbí báyìí pẹ̀lú àgbàtà máa dé bí báyìí àráyè wọlé bọ̀ ojú wíńdò mi táwọn aráàlú sọ pé wọ́n fẹ́ gbà sálọ wọ́n ṣàfihàn àwọn bàtà tó nílé ẹ̀mí ẹ̀rù ibẹ̀ mo sọ pé ṣé kìí ṣàbúrò mi ni ó ṣe kíní ní. Ìfẹ́ yẹn atọ́mọ ọdún mélòó? 22 years ni o. Ọmọ ọdún 22. Bẹ́ẹ̀ni. Baálẹ̀ ọkọ ló ǹjẹ́ a lè rí ǹjẹ́ a lè rí yàrá tí àwọn ọlọ́kọ̀ọ́láyà yẹn ń gbé níbi tí ẹ. Èmi travel mi sí nlé gbẹ́ngbà tí mo padà dé ní Monday ni àwọn aráalé wá pè mí pé òórùn kan ń rùn pé bẹ̀t ní àárọ̀ Saturday pé òórùn yẹn bad ṣé àmọ́ pé mi ò sí nlé tó kò jẹ́ kí n lè sọ mọ́ọ̀ṣì lórí ẹ̀ tó ń gbà tí wọ́n wá sọ bẹ́ẹ̀ tán ni ọmọbìnrin yẹn wá pè mí sákèsí pé ṣé mo mọ̀ pé àwọn kan ti pe òun o pé wọ́n ń wá ọmọ kan pé ẹni ẹ̀ dẹ̀ bèrè pé ṣọmọ yẹn wá sọ́dọ̀ ìyáálé kan lẹni tó ń gbé yàrá yìí jẹ́ àtàfà ọmọ yẹn dẹ̀ wá sọ́dọ̀ ìyáálé kan lóòótọ́ wọ́n ló wá Wednesday ó tún wá ní Thursday ṣe ń bọ́ so èmi wá nígbà tẹ́mi wá ní mo wá gbẹ́ ìkùlé lọ mo lọ sójú wíńdò wọn mo lọ pàṣífù odò yẹn mo rí pé odò yẹn ó bad mo wá sí ẹnu ọ̀nà wọn mo rí pé odò yẹn bad kò wá sí nǹkan méjì tí mo wá ṣe lẹ́yìn ẹ̀ ni pé mo wá pe àwọn boyfriend di àwọn méjèèjì tó sọ pé àwọn wá èèyàn pé kó wá meet mi nígbà tó wá dé mo wá bi wọn pé báwo ló ṣe jẹ́ wọ́n wá ní wọ́n ti ń wọ ọmọ yẹn láti jẹrin ẹni ó fẹ́ ṣùgbọ́n ṣá ní Monday láàárọ̀ yìí o ìyáálé kan yẹn pé boyfriend ti bọ́ yẹn ti lady yẹn ó pè ní 10:03 ó pe boyfriend tiẹ̀ ní 10 ó ń béèrè kọ̀ọ̀kan lórí ọmọ yẹn lọ́wọ́ wọn so fortunately àwọn yẹn ò sọ pé àwọn ń wá ọmọ nígbà tó wá débí àwọn náà pàṣẹ ìfowódọ̀ yẹn
wọ́n lọ sí Ìkùnlé wọ́n pàṣífù odò yẹn nígbà tó wá ti wá pàṣífù odò yẹn tán lọ́ wá sọ pé kò sí evidence tá a lè fi mú wọn mo ní bẹ́ẹ̀ ni kò sí evidence ṣùgbọ́n ẹ̀yin lẹ lọ́mọ ẹ mọ̀ sẹ́ pé ẹ̀yin lẹ lọ́mọ kò sí nǹkan méjì tẹ́ máa ṣe wípé ẹ jẹ́ ká ní sùúrù bá a ṣe ń gbọ́ odò yẹn òun wá ń pè láti ibi tó wà ó ń bè di ìjẹta ó pe labour ẹ pé hello labour mi ẹja tí mo sè á ti bàjẹ́ á ti máa rùn nínú ilé o ìyẹn ló ń wò gbóòórùn ṣé àmọ́ pàwọ́ àti ń gbóòórùn ìyẹn ló ń wò gbóòórùn mo lókè yẹn sọ fún mo ní good nígbà tó da alẹ́ àná ó tún pé bá mi sílẹ̀kùn ẹ̀kùlé sílẹ̀ ìyẹn tó wá bá gbé dádì wọ́n mà ní kí n sílẹ̀kùn ẹ̀kùlé sílẹ̀ lọ sí ilẹ̀ mo wá jókòó síta nígbà tó máa di 11:04 tọkọ-tìyàwó wọlé bọ́n ṣe wọlé dé wọ́n sílẹ̀kùn míì ìjà ìta yẹn náà mo wá mo jẹ́ kó wọlé bọ́n ṣe wá wọlé tán mo wá lọ bá wọn pé ẹjọ́ kí lẹ gbé sínú ilé o tó ń rùn tó tó yìí lọ́wọ́ àwọn ògbé kọ́kọ́ sínú ilé o mo bá blue alarm pé gbogbo ẹ̀yin boys ó yẹ ìyá wa mo wá tún pé my dear please for your visual. data àwọn dìnnà ìkọlẹ̀ pé kò sí kàkà nínú ilé iṣẹ́ òun yìí dẹ̀ pọ̀ débi pé baálẹ̀ ní kí n lọ search mo ní mi lè search mo ní àfi tẹ́ bá lọ pọ̀ ọlọ́pàá wa tọ́lọ́pàá bá débi ẹ jẹ́ ká kó àwọn èèyàn wọ̀nyí fún ọlọ́pàá àwọn baálẹ̀ kọ́kọ́ fẹ́ máa take it easy but fortunately ọlọ́run ló mọ ọkọ tó yí ọkọ̀ baálẹ̀ padà bọ́kọ̀ baálẹ̀ ṣe yí padà báyìí bóyá sọ pé ẹ boys ẹ lọ search round wọ́n search round wọn ò rí kankan ó yẹ padà sínú ilé yẹn ẹ lọ search bàbá nígbà tá a máa dé inú ilé yẹn ike yẹn ga tó ìsà. ṣé kí náà ṣì wà nílé. a ti gbé lọ wọ́n ti gbé lọ sí police station. pẹ̀lú ọwọ́ yẹn. ọwọ́ gbogbo complete fún ọmọ yẹn ló wà nínú ike yẹn ọwọ́ ẹsẹ̀ gbogbo ẹ̀ ló wà nínú ike yẹn sà. tó bọ́n ṣe gbé wọn lọ wà police station báyìí. ẹ jẹ́ kí n fi opportunity yẹn sílẹ̀kùn fún yín kẹ́ ẹ lè fídíò yàrá wọn. nínú yàrá yẹn. ẹ jọ ẹ bá mi. wọ́n pa odindi èèyàn àti lè fẹsẹ̀ múlẹ̀ bóyá pé wọ́n pa. We have with us a veteran journalist, our own ṣùgbọ́n wọ́n ti wá rí ọwọ́ àti ẹsẹ̀ nínú ike ńlá kan nínú yàrá tí àwọn ìlú yàrá wọn ṣe rí nìyí. a ṣe ń lọ sí police station ní kéńtà ìdíyàbá òórùn pọ̀ jù bí a ṣe wà yìí òórùn pọ̀ jù àti tọkọ àtìyàwó wọ́n ti gbé wọn lọ sí police station. àfihàn àwọn ẹ̀jẹ̀ kan wà nílẹ̀. ìgbà tó ń lọ tọ́ nìyẹn tọkọ ni nígbà tó ń lọ nígbà tó ń kó sí ike ibi tó gbé yẹn sí nìyẹn wọ́n gbé ìkànnì lórí òun sọ fún mi ló wà bẹ́ẹ̀ nígbà tó ń kó sí tí òsì táwọn bọ́ọ̀sì yẹn lọ́wọ́ tó. ọ̀kan lára àwọn ike tí wọ́n gbé síbí níbẹ̀ ni wọ́n ti bá òun láti yọ sátọ̀dẹ̀ òun ò gbọ́dọ̀ sátọ̀dẹ̀ gidi wọ́n ní babaláwo lòun I don't know. All right, ladies and gentlemen, this is the backyard of the building where a suspected ritualist has been found. Like I said, we have so many veteran journalists here. You can see as we are all covering our nose, it's a gory situation here. Thank you. This is Ayonuga Olufemi reporting live here from Leme, a community in Ijeun Titun, Abeokuta. Like we said, it's a huge crowd here at Leme community. It's a very huge crowd. We have listened to the Baale. I will get out his voice, and we. You can see the crowd. It's a huge one, very huge crowd here gathered at Leme in Abeokuta. Like I said, I am Ayonuga Olufemi reporting live here in Leme for ASUS Press School. These are members of the community. Early this Saturday morning, a number of lessons, a lot of lessons to learn, even by parents. When your children just tell you, I want to go where, you need to know where they are going. Thank you. Ayonuga Olufemi reporting live for ASUS Press School.